mo kí yẹn tún kú dédé àkókò yìí sì káàbọ̀ padà sórí ìkànnì ìròyìn fẹlẹ́fẹlẹ́ online tv fún àkọ́tún ìròyìn àkíkà tí ó mọ̀ lákàkì àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì ẹgbẹ́ pèrèkẹ́ fìtẹ́ Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ ẹ jẹ́ ń kọjá lọ sí òdì kejì lọ́hùn náà. ìròyìn fẹlifẹli tv àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yẹn káàbọ̀ padà wọ láti abala kejì lọ́hùn ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún lọ́rẹ̀ kìnìún ọwọ́ àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ló ti tẹ ọmọdékùnrin kan ẹni ọmọ ọdún 16 16 years old ní tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ girama commercial high school tí ń bẹ ní àjànà olúwa ní ìlú Àkúrẹ́. kí ni tí ọmọkùnrin yìí ṣe? wọ́n ní ṣe ló mà lọ yọ ọ̀bẹ sí kan náà alábàágbélépọ̀ rẹ̀ obìnrin. wọ́n ní kódà ọmọbìnrin ọ̀hún wọ́n ló jù ú lọ. obìnrin ọ̀hún jẹ́ ẹni ọdún 24 24 years old náà lóbìnrin ọ̀hún. wọ́n ní ṣùgbọ́n ṣe ni ọmọkùnrin yìí ló yọ ọ̀bẹ sí neighbor rẹ̀ wípé dandan láò àfi kó gbà kí òun bá alájọṣepọ̀ wí bẹ́ẹ̀ kọ́ òun ó fi ọ̀bẹ òun ó fi gún pa ni o. nígbà tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo Adétúnjì Adélẹ́yẹ tó fojú ọmọ ọ̀hún hàn dé àtàwọn kọ̀wọ̀sí 28 míì tó ń domi àlàáfíà rú ní ìpínlẹ̀ Ondo bí fún àwọn tí wọ́n fi kélé òfin gbé wọn látàrí ìwà ìfipábánilòpọ̀ mímọ́ dúnkòkò mọ́ ẹ̀mí ẹni, mímọ́ jalè onílé, mímọ́ fọ́lé onílé mọ́ kó àwọn ẹrù wọn lọ. nígbà tí wọ́n ṣàlàyé síwájú sí ìkànnù àwọn kọ̀rọ̀wọ̀sí ọ̀hún tí orúkọ tiẹ̀ tí ń jẹ́ Raphael Àjànàkó. wọ́n ní tóun máa ń ṣe tiẹ̀ ni pé kó mọ̀ fi tìpátì kúùkù kó mọ̀ fi jábàálé lára àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ àti kó mọ̀ fi ìpátì kúùkù kó mọ̀ fi báwọn obìnrin lájọṣepọ̀ kó sì mọ̀ fi àwọn ìjà olóró kó mọ̀ fi dúnkòkò mẹ́mí wọn gbé tá máa sọ fẹ́nikẹ́ni òun ó gbẹ̀mí lẹ́nu wọn. nínú wọn náà láti rí Moses, Sunday àti Joshua tó yẹ pé táwọn mọ̀ ṣe jù wọ́n ní pé kí àwọn mọ̀ fi ìbọn àtàwọn nǹkan ìjà míì dúnkòkò mọ́ àwọn èèyàn kó mọ̀ gba báàgì gba fóònù àti oríṣiríṣi nǹkan lọ́wọ́ wọn kó sì mọ̀ da àwọn èèyàn lọ́nà kó mọ̀ da ẹ̀mí ẹlòmíì légbodò. wọn ní kódà nínú wọn náà lára àwọn tí wọ́n já ọ̀kadà gbà lọ́wọ́ àwọn ọlọ́kadà nọ́pọ̀ bẹ́ẹ̀ o wọ́n fi ojú wọn léde ṣùgbọ́n eléyìí tó gbẹni tọ́jú ń bẹ̀ náà ní ti ọmọ ọdún 16 eléyìí tó yọ ọ̀bẹ sí ọmọ alábàágbélépọ̀ rẹ̀ ẹni ọdún 24 tó sì fi tìpátìkúùkù tó fi bá a lájọṣepọ̀. ọ̀dà nínú eléyìí tó tún gbẹnu tán lọ́wọ́ mi lákò yìí ló wá láti ìpínlẹ̀ Plateau nílùú Jos gangan ni o. wọ́n fi léde wípé ọmọkùnrin kan ọmọ ọdún 10 Tasiu Abdullahi tó jẹ́ ti agbègbè tó jẹ́ olùgbé Risco níjọba ìbílẹ̀ àríwá Jos gangan ní ìṣẹ̀lẹ̀ wọn tó ti ṣẹlẹ̀ o. kí ni tó ṣẹlẹ̀? wọ́n ṣe rí ọmọkùnrin ọmọ ọdún 10 àwọn ajínigbé wọ́n jí gbé o. wọ́n lẹ́yìn tí àwọn ajínigbé yìí tí wọ́n gba owó ìtúsílẹ̀ tó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ owó náírà 150,000 naira. wọ́n mọ̀ padà gbẹ̀mí lẹ́nu ọmọkùnrin ọ̀hún lẹ́yìn náà wọ́n lọ gbé òkú rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ilé wọn. bí ọ̀rọ̀ ṣe jẹ́ gan ni pé ẹni tí ó jẹ́ ẹ̀gbọ́n bàbá ọmọ ọ̀hún Aliyu Abubakar Muhammad tí olófìdí ẹ̀ ló ń sọ di mímọ̀ wípé ní ọjọ́ ìsinmi ọjọ́ 22 nínú oṣù kejìlá tí a wà yìí òun náà ni wọ́n mọ̀ rí ọmọ ọ̀hún nínú àpò kan tí àwọn ajínigbé ọ̀hún wá gbé òkú rẹ̀ sí o. wọ́n ní ọmọ ọ̀hún ṣáájú òun náà wọ́n jí gbé bí nǹkan bí ọ̀sẹ̀ kan sí àsìkò ìgbà náà. wọ́n ní àwọn ajínigbé ọ̀hún wá kọ́ béèrè fún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta owó náírà gẹ́gẹ́ bí owó tí wọ́n fi máa fún ọmọ náà lóúnjẹ lákòlò wọn. wọ́n lẹ́yìn èyí náà ṣe wàá dúnàdúrà wọn ni àwọn ò gba mílíọ̀nù kan owó náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ o. wọ́n ní ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí wọ́n ní táwọn bá gbálé táwọn bá gbáta o wọ́n ní àwọn ò lè rí ju ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà 300,000 naira ni àwọn ò san o. wọ́n ní ṣùgbọ́n àwọn kọ́kọ́ san ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ náírà 150,000 naira ni àwọn kọ́kọ́ san o. wọ́n ní kẹsì mọ́ wò ó lẹ́yìn tí wọ́n fún àwọn ní àkáǹtì tí wọ́n sanwó sí wọ́n sanwó sí àsùnwọ̀n eléyìí tí wọ́n fún wọn o. wọ́n san 150,000 naira síbẹ̀. wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ibi ọjọ́ mélòó kan àwọn gbìyànjú láti kàn sáwọn ajínigbé yìí wọn ò rí wọn bá sọ̀rọ̀. wọ́n ní ṣùgbọ́n fún ìyàlẹ́nu nígbà tó tó bí ọjọ́ 5 sí ẹ̀yìn ìgbà tí wọ́n ti sanwó 150,000 naira fáwọn ajínigbé. wọ́n ní ìgbà náà ni obìnrin kan ló mọ̀ pọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé ẹ̀ mọ̀ bọ̀ wá o ẹ̀ mọ̀ bọ̀. wọ́n ní òun rí òkú ọmọ náà nú àpò kan eléyìí tó ń bẹ ní tó ń jù sí tòsí ilé wọn tí ẹ̀jẹ̀ tó sì ń ṣẹyọ lára ọmọ náà. wọ́n ní wọ́n fura sí pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n fún ọmọ náà lọ́rùn pa o títí ẹ̀mí tó fi bọ́ ní ẹnu ọmọ náà ni ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Plateau ní ìlú Jos gangan o.
àwọn ajínigbé jí ọmọkùnrin ọmọ ọdún 10 gbé, wọ́n gba owó ìtúsílẹ̀ 150,000 naira, wọ́n padà gbẹ̀mí lẹ́nu ọmọkùnrin náà. Ó dá eléyìí ọ̀bùkù tó ń tẹ̀rín òun náà ni ó mọ̀ bí ó ti ń gbomijé lójú ẹni tó ṣẹlẹ̀ sí òun náà nípa àwọn èèyàn tí ṣe ń gbọ́ sí ìṣẹ̀lẹ̀ òun nípa wọn lẹ́rìn-ín o. Ọ̀nà pàìtọ̀ kan rèé o ni wọ́n fọ́nrán fídíò ẹ̀ ń káàkiri lójú òpó ayélujára tí ó sì ń ṣàfihàn wípé ẹni tó ń ṣépè ló ní kíkankíkan ó ń gbàdúrà òdì wípé ẹnikẹ́ni tó bá gbé adìẹ òun náà ni kò ní kádùn o, wípé onítọ̀hún yóò kú ni. Ó ní adìẹ eléyìí tí owó rẹ̀ tó ń lọ bí 20,000 owó náírà. Pàìtọ̀ ọ̀hún ní ọ̀rẹ́ tí ń jà rìn lójú òpó ayélujára báyìí níbi ó ṣe sọ di mímọ̀ tó sì ń gbára ta wípé ẹnìkan tí wípé ó jí adìẹ ọ̀hún tó ń lọ bí 20,000 náírà 30,000 naira. Ó ní adìẹ ọ̀hún ló jẹ́ pé òun ti ń sìn òun tó jẹ́ pé owó tí òun rà owó gọbọi ni, wípé ó sì owó tó 20,000 náírà lórí, ṣùgbọ́n fún ìyàlẹ́nu nígbà tí ó sì kó tí ọjọ́ ọdún kérésì kọjọ́ kan ní oníwàhálà ibì kan tó sì wá jí òun ní adìẹ gbé. Ó ní fún ìdí èyí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lóní kíkankíkan, ó ń gbàdúrà wípé ẹnikẹ́ni tó bá gbé adìẹ òun tó gbóhùn ládìẹ wípé onítọ̀hún ikú òun náà ní èrè ẹ̀ṣẹ̀ rẹ̀. Ó dá àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Ẹ ṣeun bí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Ẹ sì mú gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́, Bashir bàbá tó bí mi lọ́mọ. Tí ìgbà mi tá ti mọ pàdé, ire àti àánú Olúwa bá fún wọn bẹ́ẹ̀ nìkan kan gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.